ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Kábíyèsí fún Queen Naomi ní great surprise lórí International Women's Day surprise láti lọ sí Paris láti lọ ṣe shopping pẹ̀lú Tade nìkáwò. Wọ́n ní àwọn ìyàwó wọn ni wọn ò find it easy o. ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí ètò tìtìní ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ńkọ́. Yorùbá la máa ń sọ lórí channel yìí nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn ìyá wa àti bàbá wa tí wọ́n gbọ́ èdè Gẹ̀ẹ́sì. ẹ̀yin ará ilé à ń ṣe advertisement lórí channel yìí ní ọlọ́kan òjọ̀kan ní owó pọ́kú. à ń ṣe oṣù kan, oṣù mẹ́ta àti oṣù mẹ́fà. ẹ subscribe, ẹ dẹ̀ tẹ notification yín kẹ̀dẹ̀ fún fídíò wa ní thumbs up nítorí pé èyí ó máa help channel wa. ẹ̀yin èèyàn ilé à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. ẹ̀yin èèyàn ẹ polówó ọjà yín ní masholagistv@gmail.com. ẹ kàn sí wa, a máa bá yín polówó ọjà yín. polówó nǹkan tẹ́ bá fẹ́ polówó, kò bá jẹ́lẹ̀, kò bá jẹ́lé, kò bá jẹ́ jewelry, aṣọ, bàtà, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ polówó, gbogbo ẹ̀ la máa bá yín polówó. owó pọ́kú dẹ̀ la máa bá yín ṣe. ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní pálàsì bàbá wa nítorí pé inú àwọn olórí ò dùn nígbà tí kábíyèsí tí wọ́n fún Queen Naomi ní biggest surprise fún Women's Day surprise o. ẹ̀yin ará ilé mo kí yín happy Women's Day o. gbogbo ẹ̀yin obìnrin abiyamọ tẹ́ wà lórílẹ̀‐èdè ayé, ẹ kú ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ èyí tó jẹ́ Women's Day yìí. Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ kẹ́ fọwọ́ gbọ́mọ sí o. gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín o. kábíyèsí ní kí Queen Naomi lọ sí Paris àti Tade ní káwò fún ẹ̀bùn fún Women's International Day. gift tí kábíyèsí fún wọn ni allegedly bá ṣe gbọ́. inú àwọn dùn sí Queen Naomi fún ìyàwó rere, ìyàwó alálùbáríkà tí wọ́n jẹ́ nítorí pé wọ́n disappoint kábíyèsí rí láti ọjọ́ tí kábíyèsí ti fẹ́ wọn. wọn ò ń gbó wọn lẹ́nu bí àwọn àǹtí wa M àti R. wọ́n ní ìyàwó tó jẹ́ pé ó ń bá ní kalẹ̀, ó ń fi èèyàn lọ́kàn balẹ̀ ní Queen Naomi. kábíyèsí ní látìgbà tí àwọn ti fẹ́ Queen Naomi o, ìdùnnú náà mú wá fáwọn, ayọ̀ ni wọ́n mú wá fáwọn. wọ́n ní àwọn èèyàn ò mọ nǹkan tí àwọn pàdánù nígbà tí Queen Naomi kúrò ní palace, allegedly bá ṣe gbọ́ ni o. wọ́n ní nítorí ìdí èyí àwọn fún Queen Naomi ní vacation yìí láti lọ sí Paris pẹ̀lú ọmọ wọn Prince Tade nìkáwò kan lọ shop nítorí ọjọ́ pàtàkì nínú ayé àwọn obìnrin èyí tó jẹ́ International Women's Day. lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà lórí channel yìí, happy International Women's Day to you all. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé Princess Diola, Queen Naomi, Dr. Elizabeth Jacquish àti kábíyèsí wọ́n ti fọwọ́sowọ́pọ̀ láti wà ní ọkọ̀ kan láti kojú ìjà àwọn olórí tí wọ́n gbógun ti Queen Naomi nínú palace. ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré rárá ó ní kábíyèsí ṣe fún Queen Naomi yìí nítorí pé inú àwọn olórí ò dùn. bí kábíyèsí ṣe ṣe tán la gbọ́ pé àǹtí wa yé pé kábíyèsí ni wọ́n bẹ̀rẹ̀ sí sunkún náà ní kí ló dé tí kábíyèsí máa fi ní Queen Naomi nìkan ni gift International Women's Day tọ́ sí. wípé kí ló dé tí kábíyèsí máa ń ṣe ojú ayé láàrin àwọn ìyàwó tí kábíyèsí fẹ́, pé ṣé àwọn ò kì í ṣe ìyàwó kábíyèsí ni. ipò ṣe jẹ́ kábíyèsí ní Queen Naomi nìkan ni kábíyèsí ní kó lọ sí International Women's Week láti lọ ṣe vacation ní Paris. ipa wọn fún wọn ní ẹ̀bùn fún ọjọ́ yẹn. ipe nǹkan tí kábíyèsí ń ṣe ò dáa. ipe gbogbo àwọn ló yẹ kí kábíyèsí fún ní gift yìí. ipe kì í ṣe Queen Naomi nìkan. wọ́n ní ṣe ni àǹtí wa bẹ̀rẹ̀ sí ké o. ipe kí ló dé tí kábíyèsí ń ṣe báyìí fáwọn. ipe kábíyèsí ò treat àwọn dáadáa bó ṣe yẹ kí kábíyèsí treat àwọn. ipe olórí Queen Naomi nìkan ni kábíyèsí máa ń ṣe fún, wọn kì í ṣe fún àwọn bó ṣe yẹ kí wọ́n ṣe. wọ́n ní kí làwọn ṣe fún kábíyèsí tí kábíyèsí fi ń ṣe báyẹn fáwọn. wípé ṣé Queen Naomi nìkan ni kábíyèsí máa treat bí ìyàwó tó gbọ́ràn sí wọn lẹ́nu ni. wípé nǹkan tí
Kábíyèsí ṣe ò dáa ṣùgbọ́n wọ́n ní Queen Naomi ò ráyè láti lọ wọ́n ní so Queen Naomi fẹ́ pòṣẹ̀ sí ọjọ́ tí wọ́n máa ráyè nítorí pé wọ́n ní a lot of program fún International Women's Week èyí tí wọ́n ń ṣe wọ́n ní so wọ́n ní tí wọ́n bá ti wá mú ọjọ́ àwọn àti Tade ní káwò wọ́n á lọ sí Paris láti lọ ṣe shopping yẹn ṣùgbọ́n Kábíyèsí wọ́n ní nǹkan tó bá máa dùn máwọn nínú làwọn máa ṣe wípé ìyàwó kan kò lè sọ nǹkan táwọn máa ṣe fún àwọn ẹ̀yin èèyàn allegedly bá ṣe gbọ́ ni o Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o à ń ṣe advertisement fún Connection Center Store wọ́n ń ta bàtà ọkùnrin wọ́n ń ta bàtà ọmọdé Italian shoe lóríṣiríṣi oríṣiríṣi ni wọ́n ń ta palm wọ́n dẹ̀ ń ta slippers wọ́n dẹ̀ ń ta shoe ẹ patronize wọn ní connectioncenter@gmail.com Ọlọ́run Elédùmarè á ràn gbogbo yín lọ́wọ́ o ẹ ṣé ẹ̀yin èèyàn létẹ̀ ń gbọ́ mi ẹ jọ̀ọ́ bá mi fún fídíò yìí ní thumbs up o kẹ́ ẹ dẹ̀ bá mi share kẹ́ ẹ like kẹ́ ẹ comment God Almighty will bless you all once again happy International Women's Week. Please share this video, like and subscribe. God bless you all.